أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله كن أو نام دائما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. وانتبه ما بين جوكوتي أواي بنو أني تيو موري ركولا يكما يوانا محمد كله كرادا صلى الله عليه وسلم. ولا جاي يوانا بكله كرادا. Ọlọ́run kí owó la títóbi Ànábì Muhammad ìjókòó tí a jókòó yìí ọba mi tó ti ṣe ní jókòó àlùbáríkà torí tí ọba jẹ́ jókòó àlùbáríkà ní àníra àwọn bàbá wa gbà níkàlẹ̀ báyìí Ọlọ́run méjì ó bàjẹ́ láéláé láì ní fa ìkánágùn Maulana Sheikh Adam wọ́n jẹ́ àwọn tí ó fi fáfá wa dáadáa ọ̀pọ̀ ń jókòó yìí ní. Radiyallahu ta'ala anhu. bàbá wa mudirul markaz shaykh alladhi akhrajana min musibati zaman Maulana Sheikh Daoud Abdul Majid Al-Falla. Allahu hayatahu. ẹ̀mí gígùn àlàáfíà ara Ọlọ́run kó ṣe fún àwọn àlùfáà wa. àwa fi kíkí àwọn àlùfáà wa tí a kíyàn torí ìjọba àsìkò. mo kí bàbá wa gbà tí wọ́n bẹ́ ń jòkó lẹ̀ àfáàní umuli ulama adullahi haqqan àfáà tàbí lóhùn kan sùn. umuli ulama adullahi haqqan. mo kí bàbá wa gbà ọlá wòye. Umuli ulama Maulana Sheikh Abdul alullahi akan. tó bá ní àwọn àfáàdà àwọn àfáà ni wọ́n jókòó yìí. àwọn tó yẹ pé bí ẹ̀ bá dọ́dọ̀ wọn wọ́n bá ti kádàrá pé kò ní sí oríire nínú ayé ẹ̀ wọ́n bá dọ́dọ̀ yẹn sì sọ́dọ̀ lóríire. Umuli ulama alullahi akan. wọ́n bá ti kádàrá pé yóò forí búlù ayé wọ́n bá dọ́dọ̀ yẹn sì padà sóríire. Umuli ulama. iṣẹ́ ẹ̀ náà lẹ́ ń ṣe látàná lọ́rọ̀ yín fi ń dùn báyìí bá mi. wọ́n bá tún dọ̀la ọ̀túnla tó tún dórí àwọn ọmọ yọmọ lọ bẹ́ẹ̀. wala ilaha illallah. mo kí gbogbo àwọn àgbàlagbà bàbá Salatu Fati ọlọ́mọdé ó bàjẹ́. wala ilaha illallah. bàbá wa àgbà gbẹ̀yà fún àwọn akí bàbá wa Al-Mubarak lábẹ́ tẹ́ǹtì ń bí ọlọ́njẹ́ àmọ́ ẹ̀bẹ̀ pẹ̀lú dáadáa. wala ilaha illallah. alfa wa àgbà Sawtul Qadiriyya ọlọ́mọdé ó bàjẹ́ jọ máa dá sí i. wala Muhammad Rasulullah. gbogbo ẹ̀yà wa ìyá àlùbáríkà gbogbo yín la kí ọlọ́njẹ́ gbogbo ọmọ bẹ́ẹ̀ nù àánú ọlọ́run. mo wá kí alfa wa àgbà Al-Mubarak ọ̀dọ̀ yìí ni mo ti fẹ́ wọlé ọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì. bàbá àlùfáà ńlá ni wọ́n kéne sùkàn fún wa. mo wá kọ ẹsẹ̀ òun náà sẹ́yìn tíra mi níjọ́ náà. bàbá àlùfáà ńlá ń sọ fún wa níjọ́ náà pé ìsìbír dámi lóhùn. Isbir ala hulwi zamani wa muri. alfa wa Al-Mubarak ọba tó ṣe é débi tó ṣe é dé fún yín yìí ayé sọ fún yín bí Al-Mubarak tó yẹ kẹ́ ẹ ti jù báyìí lọ àmọ́ ẹ sọ fún ọ pé ọba yìí tó ṣe é débi tó ṣe é dé yìí yóò tún padà dùn bẹ́ẹ̀ ti lérò lọ. Isbir ala hulwi zamani wa muri. bí ẹ̀ka bá sọ fún yín bí ọ̀nà kan fẹ́ mi kan kẹ́ ẹ lẹ́gbọ̀n ẹ̀yìn kẹ́ ẹ má gba ojúlé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò sẹ́ni tó gbọ̀nà ẹ̀yìn tó soríire bọ́ mbẹ́. Isbir ala hulwi zamani wa muri. aṣẹ́wájú ọba mi tó ṣe é débi tó ṣe é dé yìí àwọn èèyàn padà wá ààyè tí wọ́n kó àjẹ
ìsáfò wa wọ́n kọ́ ààyè yìí tí wọ́n kó máka sáfò wa tí wọ́n kó millions of naira sáfò wa tọ́ ẹ bẹ́ẹ̀ títí yìí ni bàbá àbá ńlá ni wọ́n sọ fún wa bàbá àbá ńlá ni bí ẹ bá tẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò débi tí ń lọ ògbẹ́ tó lò ó gírígírí náà kọ́ ló dé yẹn dámi lóhùn. Isbiru ala hulwi zamani wa muri. àṣewọ́n ni wọ́n rà díẹ̀ tẹ́ntẹ́ yìí náà ní kílò wọn tọ́ba ti pé ìjọ tó lóun dá ọ láre nídìí iṣẹ́ àfà tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Isbiru ala hulwi zamani wa muri. àwọn kan wọn lè kéwù yẹn ṣáájú wọn káyé má ti tẹ́wọ́ gba tiwọn tí wọ́n ti tẹ́wọ́ gba tiẹ̀ èyí ṣe tó lóde tó ń bá gbogbo ẹ̀yẹ lọ́wọ́ lóòrò sí gbogbo wọn náà lẹ́jọ́ jẹ́gbẹ́. tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àìrí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dé wọ́n gba ọ̀dà sọ̀rọ̀ lọ́wọ́ ẹlòmí. gbogbo ẹni wọn bá tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò débi tí ń lọ. ẹjọ́ kàwé àwọn kan ni ó sì mọ àkọ́dà àwọn tó máa gbé ọ lọ. ayé ò kí wọn nu wọn kí wọn nu mọ gbọ́ àwọn táyé ò tí kí yẹn bí ẹ ti wò ní dé yẹn. Isbiru ala hulwi zamani wa muri. bí ọba ti rí mo ti fẹ́ mọ dára rẹ láàmú ọba mi gbọ́ torí ọlọ́run kì í délẹ̀ kan náà yìí máa dé díẹ̀. kí ló dé tó torí bí ọkọ rẹ ò tí ì lólójú mẹ́ta tó sì fẹ́ ra wíìgì tó bára rẹ láyé jẹ́ gbogbo yẹn ní togi sádògán rẹ. afẹ́fẹ́ balẹ̀ gbogbo èèyàn ní togi sí ọba padà bọ́ sílẹ̀ ọ̀kẹ́ nínú àwọn ẹ̀gbọ́n wa lọ́fẹ́ ọwọ́ ní àpò ọ̀làsí àní gbórú rẹ̀. Isbiru ala hulwi zamani wa muri. Wa'lamu bi anna Allah balighu amri. wàhálà bí àná náà báyìí wà á mú yìí kí kò wá lè mọ̀ pé ẹni tí ń yanjú rẹ̀ dáná lọ. Wa'lamu bi anna Allah balighu amri. èyí tó rò pọ́tà mi ó yẹ kó ti ṣe tí ò tí ì ṣe mọ̀ pé yóò ṣe kọjá mi. àmọ́ ẹjẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjẹ́ á ṣe sùúrù. ọba mi ò dé aṣíwájú bára ọlọ́run tó ti ṣe é débi tó ṣe é dé fún yìí bàbá Sàlátì Fàtì àwa gbà pé yóò tún da àgbá yìí lọ. torí bàbá àfa ńlá máa sọ fún wa pé wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé ibi tó ń lọ. bẹ̀tà ò bá ti kánjú bùkátà ẹ̀dá ó sì bí ya. bẹ̀tà ò bá ti kánjú bùkátà ẹ̀dá ó sì bí ya. alubára lẹ́ẹ̀kan náà yìí máa wí fún yín lóhùn àwọn àgbàlagbà pé kò ní dẹ́kun lọ́la. kò ní dẹ́kun lọ́la. gbogbo ìkẹyìn la tó kéde lẹ̀ kò ní dẹ́kun lọ́la. kò ní dẹ́kun lọ́la. dẹ́kun lọ́la. gbogbo ìkẹyìn la tó kéde lẹ̀ kò ní dẹ́kun lọ́la. àdùbárà kò ní dẹ́kun lọ́la. kò ní dẹ́kun lọ́la. kò ní dẹ́kun lọ́la. kò ní dẹ́kun lọ́la. gbogbo ìkẹyìn la tó kéde lẹ̀ kò ní dẹ́kun lọ́la. kò ní dẹ́kun lọ́la. kò ní dẹ́kun lọ́la. gbogbo ìkẹyìn la tó kéde lẹ̀ kò ní dẹ́kun lọ́la. kó má dẹ́kun lọ́la. Sàlátì Fàtì kò ní dẹ́kun lọ́la. gbogbo ọlá ìlà tó kéde lẹ̀ kò ní dẹ́kun. yé ejò kéjò tó bá gbọ́ gbọ́dọ̀ mi ó bí dandan kó mọ ọjọ́ ikú ẹni ló kú omi láti kéde lẹ̀ ìgbẹ́ ẹ̀gbọ́n ó sọ nílé wọn. ìlú kó bá lọ́bẹ̀ ìwọ́n dákẹ́ àfáwọn arúgbẹ́rẹ́ ọlọ́mọ àti òun bàjẹ́ fún ẹ láéláé ọlọ́dún nàbí lọ́dọ̀ ọlọ́run ọlọ́lá ilà ìlàlá ọ̀rọ̀ yìí máa ń straight alukurahan hadith àti nọ́ọ̀sù gbogbo ẹ̀ ló máa ń ṣe dáadáa ọlọ́run nígbà tí ń jẹ́ láéláé ọlọ́run fún àyàkùn lọ́dọ̀ ọlọ́run nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ní àwọn àfáà wa wọlé àfáà wa Sheikh Abdul Qadir LOS
lot of sentiment. Hello, pé Adidi Sadali Arabi. Ali Adabi, Ali Modabi, Asilajati, Bizajirati, Wali Udu, Ali Arijanabi. Tọ́jú tó kù. Anyway, akíkalẹ̀ yín ọlọ́mọdé yàwé ni. Mo kí àbáwá Bùnìyàmí. Àbáwá Bùnìyàmí, mo kí ìkàlẹ̀ yín ọlọ́mọdé yàwé sà. Nǹkan kan ò ní ṣàlàáfíà yín. Ọlá yìí bẹ̀rẹ̀ débẹ̀ lọ́dọ̀ lọ. Àbáwá Fárí. Ní yàwé ni, wọ́n ní jí gbé. Mo kí ìkàlẹ̀ àbáwá Al-Mubarak. Ayé pé nínú àwọn alága wa láàyè ni wọ́n wà. Àti àbáwá.